ọjọ́ ajé lónìí tí í ṣe ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹsàn-án ọdún 2023 gbogbo apáta làájẹ jẹun àmì ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV fún mi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi mu náà à ń padà bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ àìkú ní bàbá òun tútù fi orúkọ àwọn alákòóso méjì ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà fún àyẹ̀wò fínífíní lórí àwọn méjèèjì náà kó tó di pé wọ́n yàn wọ́n sínú ọ́fíìsì tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ sọ́kà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jẹyọ nínú ọ̀rọ̀ kan eléyìí tí Bọ́lá Ahmed Tinubu èyí tó sọ látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn bárá ìlú sọ̀rọ̀ èyíùn ọ̀gbẹ́ni Àjúrì Ngelale. Òun ló sọ di mímọ̀ wípé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ló ti mú arábìnrin kan dókítà Jamila Bio Ibrahim gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ọ̀gbẹ́ni Ayọ̀délé Olúwandé bákan náà fún alákòóso eléyìí tí ó máa ṣe kò kárí àwọn ìṣàkóso iléeṣẹ́ ọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti fi orúkọ wọn ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní ìbámu sí ìrètí wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí wọn yóò parí gbogbo ìwádìí lẹ́nu àwọn méjèèjì náà tí wọn yóò sì búra fún wọn tí wọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí alákòóso lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Ọ̀mọ̀wé tí í ṣe oníṣègùn òyìnbó Jamila Bio Ibrahim yìí òun ló jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀dọ́ obìnrin tó jẹ́ oníṣègùn òyìnbó bákan náà tó sì ti ṣiṣẹ́ lábẹ́ ètò ìṣèjọba ìpínlẹ̀ Kwara rí tó jẹ́ pé ó tún di àwọn ipò mú eléyìí tó ń ṣe pẹ̀lú àwọn obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé ààrẹ Bọ́lá Tinubu ó fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn alákòóso rẹ̀. Ìyàwó ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olusegun Obasanjo aya rẹ̀ Táíwò Olusegun Obasanjo ìmà ló ti bọ́ sí ìta gbangba wáyà báyìí pẹ̀lú ìkúnlẹ̀ orúnkún rẹ̀ méjèèjì níbi tó ti ń rábàbà tó ń bẹ gbogbo àwọn ọba orí adé gbogbo nílẹ̀ Yorùbá káàfàtà àti gbogbo ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá wípé kí wọ́n dákun dábọ̀ wípé kí wọ́n jèbù rẹ̀ awo olùgbẹ̀bẹ̀ ọlọ́mọdé ò ní mẹ̀kọ́jẹ kó má ra lọ́wọ́ ó ní kí wọ́n dákun kí wọ́n foríjì ọkọ òun tí í ṣe ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òkìkí ọlá rẹ̀ mú Matthew ẹbọra òwú balógun òwú wípé ọ̀rọ̀ eléyìí tí Ọbásanjọ́ sọ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí nílùú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí bàbá àwọn ti ń pa láṣẹ fún àwọn ọba orí adé gbogbo èyí tó wà níbi ayẹyẹ ibi tí wọ́n ti ká aṣọ kó lójú ọ̀nà tuntun ńlá kan èyí tí ètò ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tí wọ́n parí iṣẹ́ rẹ̀ tí wọ́n sì ká aṣọ lójú ọ̀nà ọ̀hún fún lílò lákọ̀tún fún àwọn olùgbé agbègbè Ìṣẹ́yìn Làlátẹ̀ Èrúwà Ọ̀yọ́ Ṣakí kójú ọ̀nà ọ̀hún kó lè dánmọ́rán fún wọn lásìkò tí Ọbásanjọ́ débẹ̀ níbi tó ti ní ó yẹ kí àwọn orí adé gbogbo kí wọ́n máa bọ̀ fẹ́nikẹ́ni yòówù tó bá ti di ipò ìjọba mú ní orílẹ̀-èdè yìí. Ó ní òun wọlé dé gbogbo wọn sì jókòó ó wá ní kí wọ́n dìde dúró kí wọ́n kí òun kó tó di pé ètò ọ̀hún tẹ̀síwájú èyí tí àwọn ọba ọ̀hún sì tẹ̀lé àṣẹ rẹ̀ níbi tí wọ́n ti dìde tí wọ́n ti ké wọ̀nyí ọ̀rọ̀ ọ̀hún ni ìyàwó rẹ̀ Táíwò lówó wípé a kì í sọ bẹ́ẹ̀ sí ọba aládé nítorí wípé bí a bá ti pè lórí ẹnikẹ́ni kò gbọdọ̀ fibẹ̀ tẹ̀lẹ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ní ọgbọ́n ìmọ̀ òye òun làákàyè kò yẹ kí ó lè sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ báyẹn fún àwọn ọba orí adé gbogbo. Nípa ìdí èyí aya Ọbásanjọ́ màmá Táíwò ó wá ní òun rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn orí adé gbogbo pàápàá jù àwọn tí ọ̀rọ̀ mú kàn àti gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn òde wípé kí wọ́n dáríjì olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé ọmọdé ni wọ́n wọ̀n sí ní mẹ̀kọ́jẹ kó má ra wọn lọ́wọ́
ó ní báyìí òun fi orí adé bẹ̀ gbogbo àwọn ọba gbogbo kí wọ́n foríjì olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ìyàwó bàbá Ọbásanjọ́ Táíwò bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ ọ̀hún lédè nínú ìròyìn èyí tí wọ́n gbé fún àwọn akọ̀ròyìn ní àná ti ṣe ọjọ́ àìkú ọjọ́ Sunday. Àwọn ẹgbẹ́ Yorùbá kan tí wọ́n pè ní Yorùbá Council of Elders eléyìí tó jẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gba ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn lórí ọ̀nà tí ó gbà tí ètò ìṣèjọba rẹ̀ yóò kẹsẹ̀ járí ìpápájò lábala ètò ọrọ̀ ajé eléyìí tó ti da ẹ̀gbẹ́ wó lulẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí o pàápàá jù lórí ọ̀rọ̀ ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ èyí tó sì fà á kí gbogbo nǹkan kó wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí nínú ọ̀rọ̀ kan èyí tí wọ́n gbé jáde o látọwọ́ ẹni tó jẹ́ adelé ààrẹ fún ẹgbẹ́ ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà eyín arábìnrin Fúnmiláyọ̀ Jàbárò àti ẹni tó jẹ́ alága wọn ní ìpínlẹ̀ Èkó Francis Akínkìkàwé bákan náà àti àwọn ènìyàn tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún ni wọ́n ti sọ di mímọ̀ pé lọ́wọ́ báyìí ọ̀rọ̀ kan ṣo péré làwọn ó sọ jáde fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó bá sì lè tẹ̀lé o ètò ìṣèjọba rẹ̀ ó dáni lójú pé yóò sọ dídùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní lákọ̀ọ́kọ́ iye wọn wò èyí tó fà á kí gbogbo nǹkan kó di ọ̀wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kókò sọ̀rọ̀ epo rọ̀bì èyí tí wọ́n kéde yíyọ rẹ̀ tó sì jẹ́ pé ló jẹ́ kí gbogbo nǹkan wọ̀n látàrí wípé gbogbo nǹkan eléyìí tó ń pèsè nǹkan jíjẹ àti mímu ní orílẹ̀-èdè yìí ló jẹ́ wípé bẹtiróòlù níṣe pẹ̀lú iṣẹ́ wọn o bẹ́ẹ̀ sì rèé iná ọba eléyìí tó jẹ́ kó jẹ́ àbáyọ sí ìṣòro ọ̀hún iná ọ̀hún ò ṣe déédé ségegège ni wọ́n ṣe. Wọ́n ní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ìlú lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọn ò ti rí iná lò tí àá sì ń gbébẹ̀ tí wọ́n ń jẹ tí wọ́n mú tí ètò ọrọ̀ ajé wọn náà sì ń lọ ṣùgbọ́n tí ò ṣe dáadáa tó. Ní báyìí nínú àwọn ẹgbẹ́ ọ̀hún Yorùbá Council of Elders YTE ni wọ́n sọ di mímọ̀. Wọ́n ní àwọn ó kàn rọ ààrẹ Tinubu lójúnà wípé kó mú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnkúndùn kí wọ́n ní bí iná bá ti wà bákan náà tó sì jẹ́ pé owó péréte ní àwọn ènìyàn ni wọ́n ra iná ọ̀hún láti lò ní yóò túbọ̀ jẹ́ kí àwọn olókoòwò kéékèèké àti olókoòwò ńlá ò iṣẹ́ wọn kó máa lọ síwájú sí i. Wọ́n wá ní kó pa á láṣẹ o fún àwọn ilé-iṣẹ́ ọba tí ń pèsè iná wípé ṣíṣe àfikún owó iná ó di èèwọ̀ fún wọn kó lè rọrùn fún àwọn ọmọ Nàìjíríà kí iná ọ̀hún sì wà ní lílò dáadáa fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Wọ́n ní nípa ìdí èyí ó dá àwọn lójú wípé àṣeyọrí rẹ̀ ó ti fi ẹsẹ̀ méjèèjì ó ti fi múlẹ̀ dáadáa ni. Ilé alájà ńlá kan eléyìí tí yàrá tó ń bẹ nínú rẹ̀ tó lé ní 500 òun ló dàwó lulẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ní àwọn ènìyàn méjì ló farapa ò nínú ilé ọ̀hún tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde ilé kan eléyìí tí wọ́n ní ilé ìwé ni wọ́n fi ilé náà ni wọ́n fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó di pé wọ́n yí padà sí ilé gbígbé o fún àwọn ènìyàn tí wọ́n sì ní iyàrá èyí tó ń bẹ lára ilé alájà náà. Wọ́n ní ó lé ní 500 o. Ilé ọ̀hún tó wà ní agbègbè ilé olówó pọ́kú ní Àgbòyíkètù ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún ni wọ́n ní látàrí òjò ńlá kan tó rọ̀ lọ́jọ́ Sátidé èyí tó kọjá yìí ni wọ́n ní ilé náà ti kọ́kọ́ ń súfèé ó ń kọrin tàkàsùfèé sí wọn létí pẹ̀lú àwọn òkò díẹ̀díẹ̀ tí ilé náà ń jò. Wọ́n ní gbòde ní àná tí ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ 17 nínú oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n ní ilé náà ó bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀gbẹ́ lọlẹ̀ wọ́n ní bí ti mú ẹ̀gbẹ́ lọlẹ̀ ní jórégè bẹ́ẹ̀ náà ní jó tàkàsùfèé èyí tó jẹ́ pé ó dàwó lulẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá tó sì ṣòfò nínú ilé náà níbi tí ènìyàn méjì tí wọ́n ti farapa nínú ilé ọ̀hún èyí tó wà ní Agboyi Estate ní Ọdúntàn Street nílùú Kétu ní ìpínlẹ̀ Èkó lánàá ọjọ́ Sunday. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún gbẹnu tán o níbi tí wọ́n ti ní àwọn èèyàn méjì ọ̀hún èyí tó farapa wọ́n ti kó wọn lọ sí ilé ìwòsàn. Ìjọba ìpínlẹ̀ Èkó wá ṣe ìkìlọ̀ wípé bá ti rí àpẹẹrẹ wípé ilé tí ń sọ òkò tàbó ń súfèé sí ìyàn létí o
wọ́n ní ká má fojú di irú ilé bẹ́ẹ̀ kí oníkálukú kan kó kúrò nínú ilé ọ̀hún fún àtúnṣe tàbí kí wọ́n fi tó àwọn tí ọ̀rọ̀ kàn lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún létí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Jimmy Odukoya òun mà ló ti di ìránṣẹ́ Ọlọ́run báyìí o nínú ilé ìjọsìn èyí tí wọ́n pè ní Fountain of Life Church èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún fi léde láàárọ̀ òní ni wípé ọmọ ọ̀hún Jimmy Odukoya ló jẹ́ ọmọ gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run àwọn olóògbé bàbá àtìyá rẹ̀ tó ti jẹ́ Ọlọ́run ọba nípè Bímbọ́ Odukoya àti Táíwò Odukoya ni wọ́n ní Jimmy Odukoya ń lọ́mọ àwọn olóògbé méjèèjì náà o. Wọ́n ní lẹ́yìn tí bàbá rẹ̀ Táíwò Odukoya èyí tó dágbére fún ayé láìpẹ́ yìí àti ìgbà náà nílé ìjọsìn ọ̀hún ló ti wà lábẹ́ ìṣàkóso àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ bàbá rẹ̀ nínú ilé ìjọsìn náà tẹ́lẹ̀ tí wọ́n ṣe ìṣàkóso rẹ̀. Ṣùgbọ́n gbòde lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday nínú àsìkò tí wọ́n parí ìjọsìn ni wọ́n ní kí gbogbo àwọn ìjọsìn nínú ilé ìjọsìn ọ̀hún kí oníkálukú wọn tẹsẹ̀ dúró díẹ̀ o níbi tí wọ́n ti kéde rẹ̀ wípé Jimmy Odukoya òun ni ó máa darí ilé ìjọsìn ọ̀hún báyìí. Ilẹ̀ mẹ́fà láṣọ tuurutu pé kó máa bọ̀ lórí ọ̀tà láti wá máa kéde àti wá máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ Ọlọ́run o. Ẹni tó mú ìkéde ọ̀hún wá sí etí gbọ́ àwọn ènìyàn lánàá ní ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ kan Rótìmí Ọ̀páẹ̀zẹ̀ èyí tó sọ ọ́ wípé Jimmy Odukoya ẹni olórí ilé ìjọsìn ọ̀hún lọ́wọ́ báyìí. Bákan náà òun ni alága àwọn ìgbìmọ̀ olùṣàkóso àti ìgbìmọ̀ òtítọ́ nínú ilé ìjọsìn náà èyí board of trustee wípé Odukoya Jimmy òun ni alága wọn lọ́wọ́ báyìí kí oníkálukú wọn kí wọ́n sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ Ọlọ́run láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ kí iṣẹ́ ọ̀hún kó lè rí jẹ́ títí di ọjọ́ alẹ́. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ ọ̀tun ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ ńlá ò fi pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.